ọmọ ọmọ kí ló ń ṣẹlẹ̀, kí ló ń wápù gangan? ẹ bá wá sí kí ló ṣẹlẹ̀, aláyé gbé wa débẹ̀ tán ni o. ṣé mo kọ́ tẹ́mi kàn notice ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó jẹ́ pé tí ò bá ṣe pípọ́ fẹ́ bàjẹ́ kò ní padà make sense, kò ní dáa, kó balance, kó plumb lọ́wọ́ tá a wà yìí lásìkò yìí nígbà tá à ń lò lọ́wọ́ yìí. Ẹbí Olúfìmọ́ àti ọ̀gá ńlá ọmọ wọn wọ inú ara wọn tún jáde níbi tó lẹ́pọ̀ dé, wọn wọ inú ara wọn tún jáde. Èyí tí mo mọ̀ tó kàn kọ́ mọ̀ dáadáa tẹ́lẹ̀ ni pé kí Bawasi kàn kọ bóyá bí item kan bí méjì nínú orin Akorede Jàkí bọ̀ lọ́wọ́ yìí bàbá kọ́ látòkè délẹ̀ ni o, bí pé Òṣùpá gan ló wà lórí stage. Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ dẹ̀ comment, kò ní bàjẹ́ fún yín o. Ẹ jẹ́ ká gbádùn Bawasi lórí ilé. Ẹ bá wọn náà sọ̀rọ̀ nítorí wọn sọ̀rọ̀ tó àrìmẹ́ńtà wọn náà sọ̀rọ̀ àrìmẹ́ àtọ́ta rẹ̀ sọ̀rọ̀ àrìmẹ́ńtà wọn náà sọ̀rọ̀ wọn ti dàgbà lórí ìlàsọ̀rọ̀ àtọ̀ àrìmẹ́ńtà bíbí àrìmẹ́ńtà wọn náà sọ̀rọ̀ wọn ti dàgbà lórí ìlàsọ̀rọ̀ àjẹjẹ wọn lóko lóò jẹ ìsàlíà òní ìjọ máa kú ẹbí bí láti ọmọ ìlú fẹmọ lásìkò àbíjù àwọn fífún ra lọ jẹjọ pọpọ ọmọlẹ ọmọ mi ò gbé wá. Ọlọ́run lè ṣe gbogbo ẹ̀dá lọ́dún. Ó yà sọ fún sẹ́yìn náà ìpínlẹ̀. Òṣùpá ọmọdé ilé tí máa nájà ẹ ṣe àgbààgbà ní tí wọ́n ń bá wa nájà ẹ ṣeun adúpẹ́ púpọ̀ fàyè ń bá wa nájà wa. Tọ́láyé fowóró ìyòyí wá ń kọ́ hàn lójú, fowóró ìyòyí wá ń kọ́ hàn lójú, àwùtajà yẹpẹrẹ débi tọ́gbó òkúta adúpẹ́ púpọ̀ fàyè ń bá wa nájà wa. Ẹ̀yin tí Olúfìmọ́ all over the world, ẹ̀yin tí orílẹ̀ àti ẹ̀tọ́rí social media ẹ ṣé mo dúpẹ́. Ẹ kú àtìlẹ́yìn, ẹ ṣeun àná, ẹ ṣeun òní, ẹ ṣeun ọjọ́ gbogbo.